Ìkan parapọ̀ ìkan mọ̀lé èrùn parapọ̀ wọ́n má jiyàn àwọn ọmọ Yorùbá ọmọ. ẹ ṣeun lórí ètò tèmi a fẹ́ sọ̀rọ̀ lórí nǹkan kan tí ó ti parẹ́ nílẹ̀ Yorùbá kí sì nìkan náà àṣà ìlà kíkọ. àṣà ìlà kíkọ àwọn kan sọ yí pé lásìkò wo ẹrú ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ ìlà sí àwọn ẹrú lẹ́kẹ̀ẹ́ láti lè fi dá wọn mọ̀ èyí ò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ohun tí a gbọ́ òun ni wípé Aláàfin Ṣàngó tó jẹ́ Aláàfin Ọ̀yọ́ ẹlẹ́kẹ̀ẹ́ta àsìkò tó fẹ́ bọ orí wọ́n wá ní kí ó lọ mú orúkọ mọ̀mọ́ rẹ̀ wá kò wá rántí orúkọ mọ̀mọ́ rẹ̀ yìí ó wá rán àwọn olóyè rẹ̀ méjì kan lọ sí ilẹ̀ Tápà lọ́dọ̀ Iléǹpé láti lọ béèrè orúkọ mọ̀mọ́ òun wá nígbà tí wọ́n débẹ̀ olóyè tí wọ́n rán ó ti mẹ́mu ó yó kò rántí orúkọ ìyá Ṣàngó mọ́ nígbà tá padà dé Ọ̀yọ́ Aláàfin béèrè lọ́wọ́ wọn ìwọ tí mo ránṣẹ́ kí ló kọ ìyá mi ní báwọn lè bọ̀ bí ẹran ẹnì kejì tó tẹ̀lé ló wá sọ pé a toro sí orúkọ mọ̀mọ́ yín inú wa bí Ṣàngó ó wọ́ mọ́ra ó sì fa ọ̀bẹ ó wá fi bà ojú rẹ̀ jẹ́ ìgbà tí ojú yìí wá di náà tán ó wá di ẹwà àwọn tó wá di olórí wá ní kábíyèsí ẹ̀já máa kọ ìlà yìí fún àwọn ọmọ bí ó sì bẹ̀rẹ̀ nìyẹn ẹ jẹ́ ká lọ sí ìlú Iléṣà níbi tí akọmọlédè ti ṣe ìpàdé àpérò ti ọdún yìí káwo báwo ni ìlà ṣe jẹ́. Ìlà tí à ń kọ yìí kí lẹ jẹ tẹ́ ń ta yín. ó ní túrè mẹ́rin tó gùn délẹ̀ ní òró àwa bu mẹ́ta mìíràn ọ̀nà bù báyìí o mẹ́rin láwọ̀kọ́ bù lóòró. àwa bu ó yẹ ká bu mẹ́ta mìíràn báyìí. kí la ìyàtọ̀ kó lè jáde díẹ̀. ọwọ́ ń gbọ̀n. kòkòrò ní wọ́ o. àṣẹ ọwọ́ ń gbọ̀n ni o. àwọn ilẹ̀ Gògòbírí ní Daura ní ìpínlẹ̀ Kano àwọn ni wọ́n máa ń bu ìlà yìí ó dá ń pè ní ìlà túrè wọ́n á bu mẹ́ta ní tó gùn lóòró. ìlú àwọn Buhari nìyẹn. Àkúrẹ́ ní 2000. sẹ́yìn náà rí oríṣiríṣi ìlà tí ó rí nù tó bá tún di ọjọ́ mẹ́jọ ó sì kó ṣe wípé lórí ìlà yìí náà ni a tún mẹ́nu bà ó dìgbà.